fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. HBR TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́. Ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n. Eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ jẹ́ ká tún wá kẹ́ra wa wípé a kú dédé àsìkò yìí nílé lóko lẹ́yìn òde níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ẹ wò èyí tí ń ṣe ọjọ́ àánú, a máa bá àánú Ọlọ́run àti ti ọmọ ènìyàn pàdé ní gbogbo ọjọ́ ayé wa ní. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ aláyọ̀ níbi la ó ti máa fún yín àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jẹyọ nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Tàná oníjọ tèní oníjọ tàná, torí àwọn ìròyìn yẹn látúntò kó débí bá fún yín ní òwúrọ̀ òní. Ẹ ti mọ bí a ti máa ń ṣe, ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n mọ̀ pé ó dọ́jà ní. Èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Lónìí kókó orí rẹ̀ la máa kọ́kọ́ yànnà. Kókó àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ mú wá sí etí ìgbọ̀nyín ni wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde ọjọ́ Ẹtì Friday o gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti sàmì sí ayẹyẹ kan. Èwo ni ayẹyẹ yìí? Ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu, wọ́n ní a ti ṣe bẹ́ẹ̀, a ti ṣe àṣeyọrí ní apá ibìkan o nípa owó tà ń pa wọlé lábẹ́lẹ̀ tí ó mú wa ká má yáwó mọ́. Ṣé ló ti tọ́ lọ́rọ̀ yìí àbí ó ṣe apá kan jà mọ́? Ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ọ̀rọ̀ tí El-Rufai sọ yẹn ẹ̀tọ́nà wádìí rẹ̀ dáadáa, ó mú ìfurasí dání nípa wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí. Ta ló ní kí wọ́n tọ́nà wádìí ọ̀rọ̀ yìí? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Wọ́n ní ẹgbẹ́ àwọn Boko Haram, ẹ wò ojú wọn ti fọ́ sí ìgbàgbọ́ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni wọ́n ṣe kíni ni wọ́n ń ṣe ìkọlù sí báyìí o. Ta ló tún sọ eléyìí? Ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Nípa ti èròǹgbà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti máa ṣe ètò ìdánwò ti orí ẹ̀rọ kọ̀ǹpútà fún àwọn akẹ́kọ̀ọ́ nípa ìdánwò WAEC, àwọn èèyàn kan mà ti sọ̀rọ̀ lé lórí. Ẹ láǹfààní láti gbọ́ ohun tí àwọn èèyàn yìí sọ lórí ìgbésẹ̀ yìí. Tàbá wọnú ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wò ìyẹn ogún ọdún ó sì ń gbóná fẹlifẹli o. Gbogbo ohun táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pè fún lórí ọ̀rọ̀ ikú Mohbad, ọmọ Mohbad àti ìyàwó rẹ̀, ọ̀rọ̀ ti padà jẹyọ. Wọ́n ti ní kán lọ ṣe DNA fún ọmọ Mohbad o láti mọ̀ bóyá Mohbad gangan ni Wùmí bí ọmọ náà fún. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó tuntun rúgbó bọ̀ o. Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ ni àwọn èèyàn kan ti ń gbéná wojú rẹ̀ nílẹ̀ Kóòtù Òjíire o wípé ó tó bẹ́ẹ̀ o kò lè ṣe eléyìí láti tú ìgbìmọ̀ kan ká. Ìgbìmọ̀ wo ni Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́ tún ká tó fi di ariwo báyìí? Wọ́n ní rúgbó bọ̀. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wò ó dùnní púpọ̀ lánàá. Gbajúgbajà àgbà òṣèrébìnrin Péjú Ògúnmọ́lá ni ó máa ṣe bẹ́ẹ̀, ó pàdánù ọmọkùnrin kan ṣoṣo
ṣoṣo rẹ̀ báwo lọ̀rọ̀ ṣe jẹ́, kí ló ṣokùnfà ikú arákùnrin yìí, ẹ máa láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Èyí tí màá fi máa káàdì rẹ̀ nílẹ̀ ni wọ́n sọ dímọ̀ pé ṣe rí ìpínlẹ̀ Èkó kì í ṣe ìlú ẹnikẹ́ni, gẹ́gẹ́ bí ẹnìkan tún ṣe ààbò fún ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ sọ lórí àwọn kan tí wọ́n ṣe ní ìlú Èkó. Òhẹ̀wò gbogbo ẹ̀lẹ́ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ẹ jẹ́ lọ sókè náà, tí ń bá wá dé àwa máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ kú ìkàlẹ̀. bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o. bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60. fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn. Ó yá, etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀ nípa ti àwọn ìròyìn tá a ti ṣetán láti máa túṣu dé ìsàlẹ̀ kókó wọn ní àárọ̀ òní. Òkèlè àkọ́bùn mi òun ló mà níṣe pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe kéde rẹ̀ wípé ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tí a wà yìí ó jẹ́ ọjọ́ kan tí wọ́n yà sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún ìsàmìsí ọjọ́ ìbí ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọjọ́ Ẹtì Friday ni wọn yóò máa ṣe ohun tí ó dàbí ìrántí ọjọ́ ìbí ti Ànábì wa Muhammad Eid Maulud, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pè é nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde fún gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn látinú àtẹ̀jáde tí ó wáyé lọ́jọ́ òní láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò abẹ́lé Olúbùnmi Túnjí Òjó. Ó wá kí gbogbo àwọn mùsùlùmí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko lẹ́yìn odi wípé òun ṣe wọ́n pẹ̀lẹ́ nípa ti eléyìí tí ojú wọn tún ṣe bẹ́ẹ̀ torí láyọ̀ àti àlàáfíà. Ó wá rọ̀ wọ́n wípé ṣe rí gbogbo ìwà Ànábì yìí tó ní ṣe pẹ̀lú àlàáfíà, ìfẹ́, ìwà ìrẹ̀lẹ̀, fífi àyè gba ara ẹni àti ojú àánú, gbogbo àwọn ìwà yìí ni kí a gbé wọ̀ láti máa fi hàn ní gbangba wálíà, gẹ́gẹ́ bí ó ṣe wá rọ̀ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ tún jẹ́ kí ìgbàgbọ́ yín lásìkò tẹ́ ń ṣe pọ̀pọ̀ ṣìṣì nǹkan wọ̀nyí, ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín kó lè kẹ́sì gbàdúrà fún àlàáfíà, ètò ààbò àti ìdúró ṣinṣin àti àwọn nǹkan mìíràn fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kí wọ́n má gbàgbé láti máa ṣe àtìlẹ́yìn fún ìjọba nípa tí ìgbìyànjú wọn láti mú ìdàgbàsókè àti ìṣọ̀kan bá orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso Túnjí Òjó ó wá tún ṣe bẹ́ẹ̀, ó rọ gbogbo àwọn mùsùlùmí pé ẹ wò ó, èyí tí à ń ṣe ọdún rẹ̀ yìí ẹ jẹ́ ká ṣe pẹ̀lú ìwà tí ó yà lára ọ̀tọ̀. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó, ẹ tẹ̀lé gbogbo àwọn àlàkalẹ̀ òfin lásìkò gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọdún yìí àbí àyájọ́ ọjọ́ ìbí ti Ànábì Muhammad. Ó ní ẹ ṣe bẹ́ẹ̀, ẹ gbé ìwà ojúlalákàn fi ń ṣọ́rí, ẹ gbé wọ kí ẹ lè rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe láyọ̀ àti àlàáfíà. Ẹ wò ó, wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kéde ọjọ́ Ẹtì Friday yìí o gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àyájọ́ ọjọ́ ìbí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó dá ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká tẹ̀sí ọwọ́ iwájú. Ó di ọ̀dọ̀ ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu. Ó ti sọ di mímọ̀ wípé ṣe fẹ́ gbọ́ lábẹ́lẹ̀ àwa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan a ò yáwó mọ́ látàrí wípé a ti ṣe àṣeyọrí nípa àfojúsùn wa nípa pípa owó wọlé lábẹ́lẹ̀ fún ti ọdún yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló máa sọ eléyìí di mímọ̀ lásìkò tí àwọn èèyàn kan gbà á lálejò ìgbìmọ̀ tí gómìnà ìpínlẹ̀ Nasarawa tẹ́lẹ̀tẹ́lẹ̀ Tanko Makura tó lé iwájú fún. Níbẹ̀ ni
ni ẹni tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó ní ẹ wò ó gbogbo àwọn àfojúsùn wa fún ọdún yìí ni a dúpẹ́ àti ṣe kíni àti ṣe àṣeyọrí rẹ̀ látinú oṣù kẹjọ ọdún tí a wà yìí orílẹ̀-èdè Nàìjíríà kò yá owó kankan mọ́ láti ọ̀dọ̀ àwọn ilé ìfowópamọ́ ti ìbílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti sọ di mímọ̀ ní ìlú Àbújá ní àná ó wá níṣẹ́ rí gbogbo àṣeyọrí yìí òun ló wáyé látàrí bí àwa náà ṣe àtúnṣe sí àwọn nǹkan tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo àbí àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú epo rọ̀bì lórílẹ̀‐èdè Nàìjíríà a ṣe àtúnṣe tó yẹ nípa ti àwọn nǹkan kan tí ìṣèjọba rẹ̀ tó ń gbé ṣe ó ní ẹ wò ó àtìgbà tí òun ti dé ipò aláṣẹ ní ọdún 2023 ni òun ti bẹ̀rẹ̀ gbogbo àwọn àtúnṣe yìí oníṣẹ́ rẹ̀ ní báyìí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà ó ti dúró déédéé kò sí ẹni tí ó lọ ń yáwó mọ́ láti ṣe nǹkan tàbí ìkejì ó ní eléyìí tún jẹ́ ayọ̀ fún òun ní pé orílẹ̀‐èdè Nàìjíríà àyáwó mọ́ lọ́wọ́ àwọn ilé ìfowópamọ́ lábẹ́lẹ̀ láti máa ṣe àwọn kankan ní orílẹ̀‐èdè Nàìjíríà ó wà ní ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n tún ṣe àgbékalẹ̀ ètò ọ̀gbìn ní àwọn apá ibìkan láti túbú omi rin ọ̀nà tí à ń gbà pa owó wọlé lábẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ wọn ní orílẹ̀‐èdè Nàìjíríà àti bọ́ nínú oko gbèsè àbí yíyá owó lọ́wọ́ àwọn ilé ìfowópamọ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard lẹ́kùnrẹ́rẹ́ ní ẹ ó rí níbẹ̀. ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tí wọ́n ti ní kí wọ́n lọ fura sí ọ̀rọ̀ rẹ̀ o kí wọ́n tanná wádìí ọ̀rọ̀ èyí tí ó sọ yìí ta lẹni tó sọ̀rọ̀ ta lẹni tó ń sọ eléyìí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour ní ọdún 2023 Dátì Bàbá Ahmed òun ló mà ti rọ àjọ elétò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà wípé ọ̀rọ̀ tí El-Rufai gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna ọ̀rọ̀ tí ó sọ yẹn ó gba ìfurasí o wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n san àwọn owó àjẹmọ́nú kan fún àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà Dátì Bàbá Ahmed ó sọ eléyìí di mímọ̀ lásìkò tó farahàn lórí ètò amóhùnmáwòrán kan ní àná òde yìí níbẹ̀ ni ó ti ń sọ di mímọ̀ wípé ẹ wo níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ó yẹ ká máa ṣe iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ tí El-Rufai sọ yẹn ni o ní pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà ó ní òun fẹ́ rọ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ ààbò lórílẹ̀-èdè Nàìjíríà àti ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò wípé ẹ má fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ èyí tí El-Rufai sọ yìí ó yẹ kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí lé lórí bó bá gbà pé kẹ́ gba agbẹjọ́rò láti gbéná wojú ọ̀rọ̀ náà ẹ tètè ṣe o nítorí pé El-Rufai òun ni ó máa ń ṣe àwọn iṣẹ́ ìwádìí kan tí ó fi máa ń rí àwọn ọ̀rọ̀ yìí sọ kó tó wá di wípé àwọn èèyàn kan máa mú ọ̀rọ̀ rẹ̀ wọ́n á máa mú lókùnkúndùn lóní El-Rufai yìí ẹ jọ̀ọ́ ẹ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ rẹ̀ o gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí àwọn èèyàn kan ti gbà á gbọ́ o àwọn èèyàn kan ò sì gbà á gbọ́ ṣùgbọ́n ó wá kù sọ́wọ́ ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ yìí wípé ṣé lótìtọ́ ni wípé ìjọba àpapọ̀ ni wọ́n ṣe agbátẹrù fún àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ ẹ̀ṣọ́ ààbò àti ìjọba ìpínlẹ̀ Kaduna ni wọ́n ti tako ọ̀rọ̀ náà pé kò lẹ́sẹ̀ lẹ̀ ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ni ẹ wò ó Dátì Bàbá Ahmed ó tútù pé ọ̀rọ̀ náà síta ó ní pé kí wọ́n lọ ṣiṣẹ́ ìwádìí lé lórí ọ̀rọ̀ náà ó gba ìfurasí ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard lẹ́kùnrẹ́rẹ́
lórí nkà níbẹ̀. ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ibi tí ọ̀rọ̀ ti kan àwọn ẹgbẹ́ Boko Haram, àwọn agbésùmọ̀mí náà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ali Ndume, sẹ́nitọ̀ yìí aṣòfin tí ń ṣojú fún apá gúúsù Borno lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú APC, ó tútù fi ọ̀rọ̀ kan léde o, ọ̀rọ̀ tó gba àkíyèsí ńlá ní pé ṣe rí àwọn ẹgbẹ́ Boko Haram wọn ó ti dijú, wọn ti fọ́jú sí ohun tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ nípa bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí àwọn kìrìsìtẹ́nì àti àwọn mùsùlùmí. Wọ́n ní kódà ẹni tí ò gbàgbọ́ nínú ẹ̀sìn méjèèjì wọ́n ń ṣe irúkú pa irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ó sọ eléyìí láti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ ní pé ẹ má gbìyànjú o, ẹ má jẹ́ kí wọ́n tàn yín láti sọ di mímọ̀ wípé àwọn ẹni yìí wọ́n ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Wọn kò ní o, ìgbàgbọ́ wọn ti kú tipẹ́tipẹ́, ojú ìgbàgbọ́ wọn ó ti fọ́. Gẹ́gẹ́ bí Ali Ndume ṣe ti sọ di mímọ̀, ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ohun tá a nílò lásìkò yìí òun ni láti fi ọwọ́ sowọ́pọ̀ láti lè ṣẹ́gun àwọn aráabí yìí fún ìlọsíwájú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ ilé nínú àtẹ̀jáde tí ó fi léde láti ìlú Àbújá ní àná òde yìí. Níbẹ̀ ni ó ti ń ṣe àlàyé àwọn ọ̀rọ̀ yìí nígbà tó gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ìkọlù sí àwọn àgbẹ̀ 5 ní ìlú méjì ní apá àríwá. Níbẹ̀ ló ti wá sọ di mọ̀ pé iṣẹ́ fẹ́ gbọ́ àwọn àgbẹ̀ tí wọ́n ṣekú pa yìí, mùsùlùmí 2 ló wà nínú wọn, kódà kìrìsìtẹ́nì wà nínú àwọn ènìyàn tí wọ́n ṣekú pa yìí. Ẹ wá sọ wípé àwọn aráabí yìí wọ́n ní ìgbàgbọ́ àbí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Wọn ò ní o, ẹ má bá wọn sọ bẹ́ẹ̀ mọ́, ìgbàgbọ́ wọn ti kú tipẹ́tipẹ́. Nítorí tí wọ́n bá ní ìgbàgbọ́ ni àbí wọ́n bẹ̀rù Ọlọ́run ni wọn ò ní máa ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ali Ndume òun ni ó sọ eléyìí nípa òun fẹ́ rọ àwọn ẹ̀ṣọ́ aláàbò lórílẹ̀-èdè Nàìjíríà ní pé kí wọ́n gbìyànjú láti ṣe nǹkan lórí ọ̀rọ̀ yìí, kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà sì fi ọwọ́ sowọ́pọ̀ láti gbógun ti àwọn ẹgbẹ́ Boko Haram lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard láti rí kà níbẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ jẹ́ n sáré lọ sókè náà kí n bọ̀ kí n wá tẹ̀síwájú. Ọ̀rọ̀ ti ìlú Ògbómọ̀ṣọ́ ó tuntun rú bọ́bọ́ o. Wọ́n ti ń fi ẹ̀sùn lóríṣiríṣi wọ́n ti fi ń kọṣọ̀ mọ́ ti ìlú Ògbómọ̀ṣọ́. Báyẹ̀ ẹ láǹfààní láti gbọ́ bí nǹkan ṣe ṣẹlẹ̀ nípa ìpínlẹ̀ Èkó tí wọ́n ní kì í ṣe ilẹ̀ bàbá ẹnikẹ́ni. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́, mò ń bọ̀. Èmi ni Aláyélúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn Aróyin Kẹ́yè Kínní Ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nípa ti àwọn ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan bá a ṣe ti mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ má gbàgbé pé ẹ láǹfààní láti máa bá wa dá sí àwọn ìròyìn yẹn gẹ́gẹ́ bí a ti ṣe ń kà á sí etí ìgbọ̀nyín. Ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn eléyìí tó dá lórí bí wọ́n ṣe ń ṣe àtìlẹ́yìn fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórí wípé kí àwọn akẹ́kọ̀ọ́ ti ìpele ilé
ẹ̀kọ́ girama kí wọ́n máa ṣe WAEC wọn lórí ẹ̀rọ kọ̀ǹpútà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé tó bá fi máa di ọdún 2026 ó ṣeéṣe kí àlàyé kó wá sí ìmúṣẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. wọn níbi tí ọ̀rọ̀ wá dé dòye ìjọba àpapọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ṣe àtìlẹ́yìn fún ẹ̀ka tí ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdánwò WAEC wípé ẹ máa nìṣó a wà lẹ́yìn yín ní ọdún 2026 tẹ́ bá fẹ́ máa fi ẹ̀rọ kọ̀ǹpútà máa ṣe ètò ìdánwò WAEC ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ṣáájú wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn fẹ́ fi mú ìdàgbàsókè bá wọn tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé tó bá máa fi di ọdún 2026 gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn fẹ́ máa gbé ṣe nígbà tí wọn yóò máa sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí ní ìlú Àbújá ní àná níbi tí àwọn alẹ́nulọ́rọ̀ ti ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ aláùsá àti àwọn èèyàn tó mọ̀ nípa ti ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dímọ̀ pé eléyìí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún àwọn àtúnjẹ́ kí àyípadà ọ̀tun kó dé bá ètò ẹ̀kọ́ àti ìdánwò WAEC ní orílẹ̀-èdè Nàìjíríà. aláùsá wa sọ dímọ̀ pé ó ti dá òun lójú báyìí nígbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àtìlẹ́yìn fún àwọn wípé tó bá fi máa di ọdún 2026 gbogbo nǹkan wọ̀nyí ni yóò máa ṣe bẹ́ẹ̀ máa fẹ́ wáyé nípa bí àwọn yóò ṣe máa ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ ìyẹn kọ̀ǹpútà láti máa ṣe ètò ìdánwò WAEC àtúnṣe bẹ́ẹ̀ á mú àdínkù bá àṣemáṣe tí àwọn èèyàn kan máa ń ṣe níbi ètò ìdánwò WAEC ìyẹn bíi malpractising àti àwọn nǹkan mìíràn. ẹ wò wọ́n dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní pé ó ní ìgbàgbọ́ nínú ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ló tún ṣe fi ohun tẹ̀lú irúfẹ́ ìgbésẹ̀ yìí. ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ tètè máa sí àwọn ọmọ yín nígbẹ́rẹ́ ìpàkọ́ báyìí ó ní pé wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa fi kọ̀ǹpútà máa ṣe ètò ìdánwò WAEC ní orílẹ̀‐èdè Nàìjíríà. inú ìwé ìròyìn Punch ni mo ti náǹfààní láti kà á lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n bọ́ sí agbo amúlùúdùn. eléyìí ló mà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ olóògbé Mohbad ìlérí olúwa alọ́ba ní ilé ẹjọ́ magistrate tó fìdí kalẹ̀ sí ìlú Ìkòròdú àná òde yìí ni wọ́n mà ti pa láṣẹ wípé ṣe rí DNA test yẹn tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pariwo wípé kí wọ́n lọ ṣe fún Liam Alọ́ba tí ń ṣe ọmọ olóògbé ìlérí olúwa alọ́ba Mohbad ó yá o ẹ lọ ṣe àti fi òǹtẹ̀ lò ó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ dímọ̀ pé ilé ìwòsàn tí ó jẹ́ ojúlówó ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun ni kí wọ́n ti ṣe àyẹ̀wò DNA yìí. adájọ́ ilé ẹjọ́ náà magistrate Adéfioyè Ṣónúgà òun ló fi ọ̀rọ̀ ìdájọ́ yìí léde nígbà tí bàbá Mohbad ìyẹn Joseph Alọ́ba tó kọ ìwé náà wá wípé olúwa mi àní ẹ bá wa ṣe DNA fún Liam tí wọ́n sọ wípé ó jẹ́ ọmọ mi. èyí ni wọ́n fi wá gbé dé ilé ẹjọ́ ní àná òde yìí. bákan náà wọ́n fi ẹ̀sùn kan Wùmí ìyẹn Cynthia Alọ́ba tí ń ṣe ìyàwó olóògbé lórí ọ̀rọ̀ náà. ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ọ̀rọ̀ ti fẹ́ ní ìyanjú. wọ́n ti ní kí wọ́n lọ ṣe àyẹ̀wò ìyẹn DNA fún Liam ọ̀hún tí Mohbad yìí ṣe bẹ́ẹ̀ tó bí kalẹ̀ kó tó jáde kúrò ní ayé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. ẹ má gbàgbé o ní pé Mohbad ni wọn ti sin látìgbà tó ti kú ní ọdún gbọrọ sí ẹ̀yìn bẹ́ẹ̀ wọ́n sì ń fa ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ lásìkò yìí. ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró ní kápító nílé tí ibi tí wọ́n bá ọ̀rọ̀ dé ní o wọ́n ti ní kí wọ́n lọ ṣe àyẹ̀wò DNA fún Liam ọmọ Mohbad láti mọ̀ bóyá òun gangan ló ní ọmọ àbí òun kọ́ ló ní ọmọ. ẹ wo bó bá ṣe ń lọ àmọ́ àfitún yín létí ẹ̀yin náà ẹ lọ kà á nínú ìwé ìròyìn Daily Post lẹ́kùnrẹ́rẹ́ ni ẹ máa rí níbẹ̀. ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí
ilẹ̀ kóòtù òjìire eléyìí ló mà ní ṣe pẹ̀lú awuyewuye kan mìíràn tó tuntun ṣẹ́yọ ní ilẹ̀ Yorùbá ní ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ aláṣẹ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé ti Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ Ọba Ghandi Àfọlábí Ọláoyè ni ó ti túká gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ náà wípé ìgbìmọ̀ tó túká yẹn ò lágbára rẹ̀ láti túká ò sì ní ò kájú òṣùwọ̀n láti tú ìgbìmọ̀ náà ká wọn nínú fọ́nrán kan èyí tí alukoro ẹgbẹ́ náà Kamorudeen Balógun èyí tí ó fi léde ó sọ di mímọ̀ wípé ẹ wò ó níbi tí ọ̀rọ̀ yìí dé dúró yìí a fẹ́ gbéná wojú Ọba Ọláoyè wípé ó ti gbé ìgbésẹ̀ kan tí inú àwọn ò dùn sí ìgbìmọ̀ ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé tí ó túká kò lè túká o gẹ́gẹ́ bí àwọn olóyè ẹgbẹ́ náà ṣe sọ ọ́ di mímọ̀ wípé eléyìí àwọn ò fi tàbùkù bá ọba yìí àbí rí ọba náà pín o ṣùgbọ́n àwọn ń tẹ̀lé gbogbo nǹkan tó wà nínú ìwé òfin ẹgbẹ́ náà wípé kábíyèsí yìí kò ṣe bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti tú ìgbìmọ̀ náà ká gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ọ̀rọ̀ náà léde ní pé ó rúgbó bọ̀ o ẹ tètè bá wa sọ fún kábíyèsí Ọba Ghandi Àfọlábí Ọláoyè ní pé ìgbésẹ̀ láti tú ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún ká ju agbára kábíyèsí náà lọ kó gbìyànjú láti fà sẹ́yìn lórí ìgbésẹ̀ náà o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń sọ di mímọ̀ pé àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan a wà ní ipò tó jẹ́ ipò ojúlówó láti sọ fún kábíyèsí ní pé eléyìí kì í ṣe ọ̀rọ̀ wípé à ń ta àbùkù bá yín àbí à ń rí yín fín rárá o kò rí bẹ́ẹ̀ ohun tó dá wa lójú là ń fi ń yé kábíyèsí wípé kábíyèsí kò láṣẹ sẹ́ẹ̀ kò dẹ̀ lẹ́tọ̀ọ́ láti tú ìgbìmọ̀ náà ká wọ́n ní ọ̀rọ̀ yìí òun ni ó ti fẹ́ máa rúgbó bọ̀ o ní ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú bí àwọn ẹgbẹ́ yìí ṣe ti ń pariwo ọba náà lọ́tún ọba náà lósì ẹ wò ó ẹ fẹ́ kà á ẹ lọ sínú ìwé ìròyìn ti BBC ẹ ò láǹfààní láti rí kà níbẹ̀ ẹlẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n tún lọ sí ibi tí ó níṣe pẹ̀lú ilẹ̀ kóòtù òjìire ẹ wá gbọ́ ohun tí ó ń ṣẹlẹ̀ lásìkò yìí o ọ̀kan lára àwọn agbẹnusọ fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ìkànsí ara ẹni Daniel Bawala òun ni ó ti ṣe àpèjúwe ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí ilẹ̀ tí kì í ṣe bàbá ẹnikẹ́ni no man's land tí ó sì sọ di mímọ̀ pé ẹ wò ó ohun yìí ló jẹ́ fún wa wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ń ṣe dáadáa lápá bẹ̀yẹn Bawala ẹni tí ó sọ ilé ìdímọ̀ lórí ètò amóhùnmáwòrán kan ní àná òde yìí ni ó ti sọ dìímọ̀ pé ẹ wo ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbájúmọ́ gbogbo àwọn àkànṣe iṣẹ́ èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Èkó wọn kò sì ṣe é láti rólé apá kan dápá kan sí wọ́n ṣe é láti lè rí wípé àwọn ohun tó níṣe pẹ̀lú ìdàgbàsókè ètò ìbánidòwòpọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ó ń gbèrú sí i gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ẹ jẹ́ ń sọ di mímọ̀ fún yín ìdí tí ìpínlẹ̀ Èkó ṣe yà láàárọ̀ ọ̀tọ̀ ó ní ìpínlẹ̀ Èkó kì í ṣe ilẹ̀ bàbá ẹnikẹ́ni no man's land ní gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti wá láti ibẹ̀ tí ò sì jáwé olúborí níbi ètò ìdìbò tó wáyé kọjá wọn ní eléyìí kò túmọ̀ sí wípé àwọn èèyàn kan tí wọ́n ń gbé káàkiri pé òun ló ní ìgbà kan ní rárá o kò sí fún ibì kankan gbogbo alájọ ní Èkó ọ̀rọ̀ yìí ní Bawala wá sọ di mímọ̀ sí iwájú wípé ṣe rí gbogbo àwọn àkànṣe iṣẹ́ èyí tí ó ń wáyé lápá bẹ̀yẹn fún àǹfààní gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní nítorí tí gbogbo ẹ̀ bá délẹ̀ tán ẹ máa rí wípé òtítọ́ ni wípé gbogbo àwọn àkànṣe iṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà yìí ni yóò máa mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè Nàìjíríà bákan náà ló tún sọ di mímọ̀ pé ṣe rí àwọn àkànṣe iṣẹ́ tí wọ́n ń ṣe yìí owó rẹ̀ ló lọ bíi 3.9
trillion naira tí wọ́n fi ń ṣe àwọn nǹkan wọ̀nyí láti lè rí pé àyípadà ọ̀tun ó dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo bàwálà sọ̀rọ̀ ilẹ̀kùn o, ẹ má bá wọn sọ bẹ́ẹ̀ mọ́ o. Ìpínlẹ̀ Èkó kì í ṣe ilẹ̀ bàbá ẹnikẹ́ni. Ẹ fẹ́ kà á, ẹ lọ sínú ìwé ìròyìn Punch lẹ́kùnrẹ́rẹ́ lórí kà níbẹ̀. Ìròyìn eléyìí tí màá fi máa káde rẹ̀ nílẹ̀ òun ló ní ṣe pẹ̀lú ìròyìn ìbànújẹ́ èyí tí ó gbòde kan ní àná láàrin àwọn òṣèré tíátà. Ẹni tó wá ṣẹlẹ̀ sí òun náà ní àgbà òṣèré Péjú Ògúnmọ́lá Ọmọbọ́láńlé ni ó ti pàdánù ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ̀yin tí ẹ bá mọ̀ Péjú Ògúnmọ́lá òun ni ìyàwó Sunday Ọmọbọ́láńlé tí gbogbo èèyàn mọ̀ sí Papi Lúwẹ̀ẹ́. Ìyàwó wọn lásìkò yìí Péjú Ògúnmọ́lá ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta ni wọ́n sọ di mímọ̀ wípé ó pàdánù ọmọ rẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ńlá yìí òun ló ṣẹlẹ̀ lásìkò tí màmá náà wà ní ẹnu iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àgbà òṣèré. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé Ṣínà tí ó jáde kúrò láyé yìí ló ṣe parí ètò agùnbánirọ̀ rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé ó jáde kúrò ní ayé. Wọ́n ní ẹ wò ó, ìṣẹ̀lẹ̀ yìí ló ti bà ọ̀pọ̀ àwọn ènìyàn lọ́kàn jẹ́ lágbo ti àwọn òṣèré. Àwọn èèyàn bíi Ọdúnládé Adékọ́lá ni àwọn èèyàn tún rí wípé ó fẹ́ ọ̀rọ̀ náà lójú nígbà tí ó fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ tó sì pè fún àdúrà fún mọ̀lẹ́bí náà lórí ẹ̀rọ ayélujára. Ẹ wò ó, ìṣẹ̀lẹ̀ yìí ó dùn wá púpọ̀ púpọ̀. Ohun burúkú ni kí mọ̀jèsí tójú ìyá rẹ̀ rí ọ̀run àrèmábọ̀. Ṣínà ọmọkùnrin kan ṣoṣo tí Péjú Ògúnmọ́lá bí ó mà ṣe bẹ́ẹ̀ ó jáde kúrò ní ayé. Àgbà aládùúrà k'Ọlọ́run bá wa rọ́ mọ̀lẹ́bí náà lójú. Ìyẹn láwọn fi máa ṣe lọ fún ti àárọ̀ òní. Ẹ ti rí àwọn ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan bá a ṣe mú wá sí etí ìgbọ̀nyín. Èyíkéyìí tí ẹ bá fẹ́ bá wa dá sí, ẹ láǹfààní láti bá wa dá sí lẹ́yọ kọ̀ọ̀kan. Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Péjú Ògúnmọ́lá ní Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ gbọ́ ohun tí ó tún ṣẹlẹ̀ ń kó tuntun rúgbó bọ̀ o. Kábíyèsí yìí wọ́n ní kò lẹ́tọ̀ọ́ láti tú ìgbìmọ̀ kan ká kó tó pariwo ni wọ́n tún fi pariwo ọ̀rọ̀ yìí síta lásìkò yìí. Ẹ gbọ́ ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà sọ ní pé a ti débi tí a ní máa yá owó mọ́ lọ́wọ́ àwọn ilé ìfowópamọ́ torí pé a ti ṣe àṣeyọrí nípa ti ọ̀nà tá à ń gbà pa owó wọlé lábẹ́lẹ̀. Ẹ má gbàgbé ọjọ́ Ẹtì Friday yìí wọ́n ti kéde rẹ̀ wípé ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ ni láti sàmì sí ayẹyẹ ọjọ́ ìbí ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, èyíkéyìí tẹ̀lé bá wa dá sí nínú àwọn ìròyìn ẹ lè fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Àwa náà á láǹfààní láti rí ká. Oníyan ṣeun, ọlọ́kà ṣeun, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín. Àjọṣe wa ò ní bàjẹ́. Ojú ni mí o, mi kì í ṣàìmọ̀ fólókọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ má gbàgbé o ní pé abala láti orí pápá BGI TV ó ń bọ̀ lọ́nà. Ẹ kú ìkàlẹ̀.
ẹ káàbọ̀ sí abala tàpínì láti orí pápá BGI TV níbi láti máa fún yín ní àwọn ìrìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kòkó gẹ́gẹ́ bí mo ti ṣe máa ń ṣe. Ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín ní ìpalẹ̀mọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí a ó máa gbá ní ọjọ́ àbámẹ́ta sátọ̀dé yìí. Wọ́n ti sọ di mímọ̀ pé àwọn agbábọ́ọ̀lù wa lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń gborí wọlé sí ìlú Uyo ní ìpínlẹ̀ Akwa Ibom. Ní báyìí wọ́n ti ní àwọn agbábọ́ọ̀lù 15 players ni wọ́n ti wà níbi ìpàgọ́ tí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí táwọn máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Rwanda àti South Africa. Ẹ má gbàgbé pé ọjọ́ Ajé ni wọ́n ṣí ibi ìpàgọ́ náà sílẹ̀ fún gbogbo àwọn agbábọ́ọ̀lù yìí. Willem Ekong òun ni ó kọ́kọ́ dé pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù kan ní ọjọ́ tí à ń wí yìí. Wọ́n níbi tí ọ̀rọ̀ dé dò yìí àwọn oríṣiríṣi àwọn agbábọ́ọ̀lù bíi Ọláolúwa Àìná, Bright Osayi, Samuel Calvin Bassey, Alex Uwobe ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ o ni wọ́n ti gbé orí wọlé sí ìlú Uyo. Samuel Chukwueze náà, Tolu Arokodare, Ademola Lukman àti Victor Osimhen ní àwọn náà ti ṣe bẹ́ẹ̀ o wọ́n ti dé síbi ìpàgọ́ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé lánàá òde yìí ní ìrọ̀lẹ́ àná ni wọ́n kọ́kọ́ ṣe ìgbáradì àkọ́kọ́ wọn fún ti ìfẹsẹ̀wọnsẹ̀ náà gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá mi. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Kelechi Iheanacho. Kelechi Iheanacho ni wọ́n ti sọ dímọ̀ o pé ó ti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Celtic pẹ̀lú àdéhùn ọ̀fẹ́ pẹ̀lú agbábọ́ọ̀lù ọ̀fẹ́ nígbà tí wọ́n fi igi gún àdéhùn rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla wípé ebi tá a máa bá ẹ rìnrìn àjò rẹ dé rèé o, a lè bá ẹ tẹ̀ sí ọwọ́ iwájú mọ́. Ló fi di pé agbábọ́ọ̀lù yìí fi inú ikọ̀ agbábọ́ọ̀lù náà sílẹ̀, ṣùgbọ́n wọ́n ti sọ dímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Celtic wọ́n ti ṣe ìtẹ́wọ́gbà rẹ̀, wọ́n sì ti fi rọ́pò agbábọ́ọ̀lù kan tí ó jẹ́ tiwọn tó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Swansea City níye tí wọn kò fi léde. Ṣùgbọ́n Kelechi Iheanacho ni wọn ìròyìn ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ó ti gbórí wọlé o sínú ikọ̀ agbábọ́ọ̀lù Celtic. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ agbábọ́ọ̀lù obìnrin Azizat Oshoala ni wọ́n ti sọ di mímọ̀ pé òun náà ó ti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Al Hilal ní orílẹ̀-èdè Saudi Arabia pẹ̀lú àdéhùn ọlọ́dún méjì ní ìpele tí àwọn agbábọ́ọ̀lù obìnrin ní orílẹ̀-èdè náà. Wọ́n ní gbogbo eléyìí ni ó fi wẹ̀yọ́ kankan ní ọjọ́ Ajé àárín ọ̀sẹ̀ tí a wáyé lẹ́yìn tó ṣe gbogbo àwọn tí ó jẹ́ ti ètò ìlera rẹ̀. Azizat Oshoala ẹ má gbàgbé ní pé láti inú ikọ̀ agbábọ́ọ̀lù BFC ni ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù tuntun yìí. Ó dẹ̀ ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù bíi Barcelona, Arsenal, Liverpool kó tó di wípé ó parí ìrìn àjò rẹ̀ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Al Hilal lásìkò yìí. Yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Azizat Oshoala. Ẹ jẹ́ kí n lọ sí agbọn àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kọ̀ǹkéré. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Carlos Alcaraz òun ló mà ti pèrègede sí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final. Ó ti hàn gbangba báyìí wípé yóò máa pàdé Novak Djokovic, ẹni tí ó gba ife ẹ̀yẹ náà gbẹ̀yìn gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Bákan náà Arysabalenka wọ́n ní òun náà ó gbìyànjú láti pèrègede sí ìpele tí ó kàn lásìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Ṣùgbọ́n àwọn tí ọkùnrin yẹn ni wọ́n tẹnu mọ́ ní pé Alcaraz àti Novak Djokovic báwo ni yóò ṣe máa jẹ́ tí wọ́n bá ń kojú ara wọn. Ẹni tí Sabalenka yóò máa kojú òun ni Pegula, wọ́n tún máa pàdé. Ẹ má gbàgbé ní pé wọ́n ti pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìgbà kan rí. Rí pé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí fi gbàgbàgbà yẹn ó le koko bí ojú ẹja, ṣùgbọ́n èèyàn kan nínú wọn ló jáwé olúborí lásìkò yìí. Irú ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ òtútù wà ní ìkàlẹ̀ tí gbogbo ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tí ó bá lọ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó lọ. Yẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá àgbẹ̀yẹn. Jẹ́ kí sáré lọ sí orílẹ̀-èdè Spain. Wọ́n ti sọ dímọ̀ wípé ọ̀kan lára àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Espanyol tí ó bú agbábọ́ọ̀lù Atletico Bilbao Iñaki Williams nípa ti àwọ̀ rẹ̀ bó ṣe rí, ó ti ṣe bẹ́ẹ̀ ó ti bára rẹ̀ ní ẹ̀wọ̀n. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti rán lọ sí ẹ̀wọ̀n ọdún kan nígbà tí ilé ẹjọ́
tó fi ìdí kalẹ̀ sí ìlú Barcelona rí wípé ó jẹ̀bi ẹ̀sùn yìí. Wọ́n ní ẹni tí ń ṣe olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Espanyol yìí ni wọ́n sọ di mọ̀ pé ó jẹ̀bi ẹ̀sùn àti máa bú àwọn agbábọ́ọ̀lù nípa ti bí àwọ̀ wọn ṣe rí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ti wá jẹ́ lásìkò yìí, wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé eléyìí àwọn fẹ́ fi jófin, àwọn fẹ́ fi ṣe ẹ̀kọ́ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ò fẹ́ jáwọ́ lórí ọ̀rọ̀ náà. Ẹ ó láǹfààní láti rí ìròyìn ẹlẹ́kùnrẹ́rẹ́ nínú àwọn ìwé ìròyìn wa tó jẹ́ ti eré ìdárayá ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ síbi tí agbábọ́ọ̀lù kan ti ń sọ̀rọ̀ wípé ìdí nìyí tí òun ṣe lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Aṣọ́lé wọn tuntun Sani Lamens òun ló ti sọ dímọ̀ pé òun darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United torí àwọn ohun àmúyẹ tí ikọ̀ agbábọ́ọ̀lù náà rí. Ẹ má gbàgbé nípa ọjọ́ ajé nígbà tí ọjà káràkátà àwọn agbábọ́ọ̀lù fẹ́ tẹnubọ ipò ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United fi ní kíákíá wọ́n fi gbé aṣọ́lé yìí wọlé torí ọwọ́ ìwọ̀n ẹni tí ó wà níbẹ̀ àwọn méjì yẹn wọn kò ṣe dáadáa tẹ́ wọn lọ́rùn ni wọ́n fi ní pé aṣọ́lé yìí kí àwọn tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀, wọ́n ti gbé wọlé. Òun ló wá ń sọ̀rọ̀ ní ìsìn wípé torí àwọn ohun àmúyẹ tó da tí ikọ̀ agbábọ́ọ̀lù yìí ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United tí wọ́n ní òun ṣe kí ni darapọ̀ mọ́ wọn. Ẹ jẹ́ kí n máa fi ilé yìí ṣèlọ ìyẹn nípa ti agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona Fermin Lopez. Òun ló ti ṣe àlàyé ìdí tí òun ò ṣe darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea lásìkò káràkátà àwọn agbábọ́ọ̀lù. Fermin Lopez ni wọ́n lókù díẹ̀ kó lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea pẹ̀lú bí wọ́n ṣe ń gbé ọ̀rọ̀ náà káàkiri, ṣùgbọ́n níbi tí ọ̀rọ̀ dé dùn yìí òun gangan ni ó sọ di mọ̀ pé ẹ wo ohun tó jẹ mí lógún tipẹ́tipẹ́ ni wípé sẹ́ẹ̀ mo fẹ́ wà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Gẹ́gẹ́ bí Lopez ṣe ti fi ọ̀rọ̀ náà léde, ó ní nígbà tí òun ti wà ní ẹni ọdún 12 ni òun ti ní lọ́kàn wípé oríṣiríṣi àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ni wọ́n fẹ́ ra òun, ṣùgbọ́n òun ṣe ìpinnu láti tẹ̀síwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tí òun sì mọ̀ wípé òun yóò ṣe àṣeyọrí. Lopez ló dẹ̀ ti fẹ́ iṣẹ́ rẹ̀ lójú di ọdún 2029 nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó kan ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ó ní ọ̀ṣẹ́ ọlọ́kà ṣe ń gbogbo ẹ̀yin tẹ̀fẹ́ bá wa jẹ́ láàárọ̀ ní adúpẹ́ lọ́wọ́ yín. Àjọṣewò ní bàjẹ́ láṣẹ ọba mi aláwùrábí. Má gbàgbé bẹ́ẹ̀ náà láǹfààní láti bá wa dá sí gbogbo àwọn ìròyìn ẹlẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí a ti mú wọn wá sí etí ìgbọ̀nyín láàárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ with Aláwí Adébáyọ̀, lórí Instagram Gbàgede Ìmọ̀_22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní kọ́ni amóhùnmáwòrán BGI TV. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè yọ kò sẹ́ni tí ò lórúkọ tí ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní ẹni tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi. Fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ wo ilé òní lé wa, ọ̀nà òní náà wà láṣọba mi aláwùrábí. Ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá Gbàgede Ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.